Aláròyé máa wí o. Ilé-ẹjọ́ ti gba béèlì ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn nì Fárótìmí. Ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà ní ìpínlẹ̀ Èkìtì ti fún ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn nì Délé Fárótìmí, ẹni tó ti wà lọ́gbà ẹ̀wọ̀n láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn, ní béèlì pẹ̀lú mílíọ̀nù lọ́nà 50 náírà tí olùdúró rẹ̀ náà sì gbọ́dọ̀ ní iye kan náà tó sì gbọ́dọ̀ ní ilẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì. Wọ́n tún fòfin dè pé kò gbọ́dọ̀ rin ìrìn àjò jáde kúrò nílùú. Ọjọ́ Ajé Monday ọjọ́ 9 oṣù yìí ni ìdájọ́ náà wáyé. Nígbà tó ń fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ lórí ayélujára rẹ̀, ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn tó tún jẹ́ olùdíje fún ààrẹ ẹgbẹ́ òṣèlú African Action Congress nínú ìbò ààrẹ tó kọjá lọ yìí, Ọmọyẹlé Sowore ló ti sọ pé a mú ìdènà àkọ́kọ́ kúrò. Wọ́n ti fún Délé Fárótìmí ní béèlì mílíọ̀nù lọ́nà 50 náírà àti onídùúró kan ní iye kan náà tó sì gbọ́dọ̀ ní ilẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì. Bẹ́ẹ̀ ni wọ́n ti sún ìgbẹ́jọ́ míì sí ọjọ́ 29 oṣù kínní ọdún tó ń bọ̀. Tẹ́ ò bá gbàgbé, lọ́jọ́ 7 oṣù yìí ni wọ́n mú ọkùnrin náà jù sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n lẹ́yìn tí ilé-ẹjọ́ tán fojú rẹ̀ bà kọ̀ láti gba béèlì rẹ̀, tí wọ́n sì sún ẹjọ́ náà sí ọjọ́ Ajé Monday ọjọ́ 9 oṣù yìí, léyìí tó mú kí ẹjọ́ náà wáyé lónìí. Ẹ̀sùn ìbanilórúkọjẹ́ ni wọ́n torí ẹ̀ mú ọkùnrin lọ́ọ̀yà tó mú lẹ́nu dáadáa náà. Aláròyé gbọ́ pé ọ̀kan nínú àwọn àgbà agbẹjọ́rò ilé wa, Afẹ́ Babalọ́lá, ló kọ̀wé ẹ̀sùn sí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì pé ọkùnrin náà ba òun lórúkọ jẹ́. Èyí ló mú kí àwọn ọlọ́pàá kọ̀wé sí i, ṣùgbọ́n nítorí wọ́n ní kò wá dá àwọn lóhùn ni àwọn ọlọ́pàá fi ya wọ ilé rẹ̀, tí wọ́n sì fi mọ́tò gbé lọ sí ìpínlẹ̀ Èkìtì, níbi tí wọ́n ti padà bá ṣẹjọ́ tá sì fi sún ìgbẹ́jọ́ rẹ̀ sí ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí kó tó di pé wọ́n gba béèlì rẹ̀ báyìí. Nínú ìwé kan tí Fárótìmí ṣe ló ti bu ẹnu àtẹ́lu ìwà ìbàjẹ́ tó wà ní iléeṣẹ́ ètò ìdájọ́ wa, tó sì nàka àbùkù sí bàbá àgbàlagbà lọ́ọ̀yà tó ní iléèwé gíga Afẹ́ Babalọ́lá náà pé ọwọ́ rẹ̀ kò mọ́ lórí ẹjọ́ kan tó pa òun pẹ̀lú rẹ̀ pọ̀ níbi tó ti lo ipò agbára gẹ́gẹ́ bí àgbà lọ́ọ̀yà láti kọ̀dí ẹjọ́ náà sí ọ̀dọ̀ ara rẹ̀. Níbi tó ti gba ìdájọ́ tó ní ilé-ẹjọ́ gíga ilẹ̀ wa ló fún un. Èyí ni bàbá náà torí ẹ̀ gbé lọ sí ilé-ẹjọ́ tí ẹjọ́ náà yóò sì máa tẹ̀síwájú ní ọjọ́ 29 oṣù tó ń bọ̀. Jọkẹ́ Àmọ̀rí ló ṣe àkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etí gbọ̀nyìn.